a kú dédé àsìkò yìí o òkè ògbóyè ọ̀jọ̀gbọ́n tẹ̀ láǹfààní tẹ̀ ń gbọ́ mi tẹ̀ sì ń wò mí àkèyìn ipe ẹkú làákàyè ọlọ́run ò ní da làákàyè nìkan ọ̀kan wa rú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èdè Yorùbá èdè kan tó ní agbára tó sì kún fún oríṣiríṣi ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni gbólóhùn méjì péré kan ni mo mú wá sórí ètò lọ́jọ́ tòní o gbólóhùn ọ̀hún sì ni ọgbọ́n àti ète. Gbogbo ọmọ Yorùbá ń tilé toko tẹ́ ń gbọ́ mi tẹ́ sì ń wò mí ẹ dákun ìyàtọ̀ wo ní ń bẹ nínú ọgbọ́n àti ète? Kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì? Kí là á fọgbọ́n ṣe kí sì ni à ń fi ète ṣe? Ẹ dákun ẹ jẹ́ ká wá ìtumọ̀ ọ̀rọ̀ méjèèjì yìí ká lè fi léyìí ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ lọ́jọ́ tòní. Mo kí yín o làákàyè ò ní jọba o ẹ máa bá mi ká lọ ẹ ṣé.